My main reason for doing this voice notes is just to remind us of monthly $10 levy, or let's say donation, which is Oromiyan 10, for the development of Yorùbá nation. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, tó bá jẹ́ lótìtọ́ àti lódodo la nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá wa, ẹ jẹ́ ká dá owó yìí. Ẹni tó bá wà ní Italy, currency tó bá ná ń bẹ̀ á jẹ́ 10. Tó bá jẹ́ ó wà ní UK, ó ti mọ̀ pé £10 ló máa tún. Tó bá wà l'Amẹ́ríkà, $10. Tó bá wà ní Nàìjíríà, 10,000 naira ni every month. Kò sí nǹkan tá lè dẹ́yìn owó ṣe o. Fídíò tí mo send last mi ò mọ̀ bóyá a gbọ́. Mo máa ń fẹ́ jẹ́ ká mo bẹ̀ wá ká máa wo àwọn videos tó bá ti jẹ́ pé bàbá Akíntóyè sọ̀rọ̀ ń bẹ̀. Bàbá sọ nípa bá a ṣe fẹ́ protect orílẹ̀-èdè Yorùbá without waiting for Nigerian government. Tó yẹ pé tá a bá dá owó, tá a bá ní owó, àwa náà lè ra àwọn nǹkan tá lè fi dáàbò bora wa fúnra wa, like drones, like like pump action. At least wọn ò lè sọ pé ká má lo license thing. Àwọn bàbá tí mọ bó ṣe máa ṣe pẹ̀lú gbogbo àwọn tó kù tó ń bá wọn ṣiṣẹ́. Tí mo dẹ̀ rò pé yẹn better ju wípé ká kàn máa dáwó sọ́wọ́ àwọn individuals kan tá a lè mọ̀ bóyá tẹ́ bá wo gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sáwọn areas kan, kò ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wá ń bí o. Àwọn èèyàn ti lọ bọ́ sí wrong hands. Ṣé nǹkan tí mo sọ yé wa? So ẹ jọ̀ọ́, tí owó Oromiyan 10 yẹn is a central account tí ó fi wá lọ́kàn balẹ̀ wípé kò sí ẹni tó fẹ́ fi owó wa ṣe nǹkan tá a fẹ́. Ó ti yé wa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká lọ sórí YSDM subscription. Tá bá ti lọ sórí YSDM subscription, a lọ sórí Oromiyan 10. Ṣé mo máa gbé jáde pé Central Yorùbá Nation Self-Determination Central Account. So a kọ́kọ́ register ara wa, that means a fi orúkọ wa àti email address wa a fi sí, a dẹ̀ béèrè password àti confirm password. Ẹ jẹ́ ká mú password tá lò yẹn ká kọ síbi kan ká má bàa gbàgbé. Ṣé ó ti yé wa? So tá bá ti ṣe yẹn, a béèrè pé ṣé weekly or monthly donation la fẹ́ ṣe. A kọ síbẹ̀ pé monthly, a máa click on monthly. So a dẹ̀ béèrè card details wa tó máa yọ owó yẹn ní every month, $10 ló máa yọ. Tó bá dẹ̀ jẹ́ wípé a fẹ́ jẹ́ kó máa yọ fúnra ẹ̀, that means pé a kò máa lọ sórí donation for now. Tó bá tún di oṣooṣù, a tún ṣe ìyẹn, bọ́ tẹ́lómi ò ní fẹ́ ṣe, ló bẹ́tà kó máa yọ fúnra ẹ̀ torí ẹlòmíì máa gbàgbé. So $10 ò tí ì pọ̀ jù fún wa, fún orílẹ̀-èdè wa. $10 ò tí ì pọ̀ jù. Tó bá yẹ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá, ẹ jọ̀ọ́, àwa là ń fẹ́ káwọn bàbá wa ṣe gudugudu méje òun yàyà mẹ́fà, but a lè expect kí àwọn bàbá yìí kàn lo resources wọn láti fi ṣe. Bàbá sọ nínú fídíò yẹn, tí n bá rí màá tún send ẹ̀ sí yín. Bàbá sọ wípé àwọn olówó wa, àwọn lọ́lá wa, àwọn lọ́rọ̀ Yorùbá, wọn ò ṣetán láti ràn wá lọ́wọ́. Ibòmíì ló ń ná owó wọn sí.